ṣẹ́rí ṣẹlẹ̀ Deborah ọwọ́ táwọn èèyàn fi ń dùn kínní ó pààyàn lẹ́nu púpọ̀ Ọlọ́run kò ṣàánú wa àkọ́kọ́ ni pé àìmàpọ́nlé ànábì tó lọ́rọ̀ mà ànábì Ádámà then àwa mùsùlùmí gun bàbàrà ànábì wa tó a ṣe ètò wa lára ànábì náà ní fún àwọn èèyàn láǹfààní kan máa yọnu sí i ẹni bí kíní ìmọ̀ rí ọkọ̀ gan bẹ́ẹ̀ bá dé ó fẹ́ bú ànábì bí mi àti ẹ bá ń jà bú èmi náà àbí ìyá mi ló ṣe ọ bú ìyá mi náà ok ẹni Deborah àtàwọn mùsùlùmí ẹjọ wà lórí pílátífọ́ọ̀mù nínú WhatsApp group àìbẹ́ẹ̀kọ́ àwọn post ọ̀rọ̀ Islam stuff kìnìkan tó ní í ṣe pẹ̀lú ìwọ́ wà ó pé ṣe bọ́ ọ̀rọ̀ exam àtọ̀rọ̀ test rẹ̀ kó mọ́ lọ lórí ẹni tó ń post nǹkan ni ọ bú náà pé ṣé wò ní sẹ́ǹsì ní ìlàbúrò ọmọ post ọ̀rọ̀ religion tiẹ̀ sí ibi báyìí ò nílà káyè ni nonsense student ni ẹ àìbẹ́ẹ̀kọ́ ó yanjú àbí òyanjú ẹ ọwọ́ àkó látòrí ẹni tó ṣe nǹkan ẹ mọ̀ wọ́n rẹ ọkọ olórí ìyá rẹ̀ ọkọ olórí bàbá rẹ̀ ọkọ olórí mágàjí ilé wọn ọkọ olórí ọba ìlú wọn ọkọ olórí president Nàìjíríà ọkọ olórí president gbogbo ayé kódà ọkọ olórí ọba Saudi ọwọ́ àlọ́rí mọ́ máa náà gbé kí ni nonsense prophet inna lillahi wa inna ilayhi ó ti dá wàhálà lẹ̀ èbó kọ́ ló bí sọ Hausa ló bí sọ àmọ́ ńgbà tí wọ́n translate ẹ̀ ní tó túmọ̀ sínú so ó ti wá wàhálà already. tu ya zage manzo Allah Sakkwato ya yi rubutu ga Facebook ya faɗi maganganun da ba su da daɗin faɗi game da annabin rahama kuma cikin Sakkwato nice a maka yayi kure ai ba Sakkwato ake irin wannan shiga ta ka mu kashewa mu kai mu akan manzon Allah akan mu kashe don haka ba Kano bace Kano yan kasuwa ne shi yasa kaga an ce ma manzon Allah dan luwadi an tsaya ana jayayya an ce ma manzon Allah kwarto an tsaya ana mu na kashewa mu kai wallahi kwadda ba manzon Allah mu iya kamar da shi mu kashe Allah ya gafarta mu wani yaro naga wani bawan Allah jiya ga Facebook yace wai an ce mahaukaci ne yace to ai mu ma mahaukata ne ai iyaka hankalin mu kai a taba annabi ana taba annabi mun zama mahaukata wagga ita ce magana ta gaskiya Allah shi muku albarka Sakkwatawan shehu duk wanda ya kalli Facebook da sauran social media da irin wanda an ka hito kwarkwata an ka ta gidan sarkin musulmi ya nuna Sakkwata suna nan bisa ga tarbiyyar da dan hodiyo yayi musu don haka Allah shi muku albarka da an sakai ku kashe shi magana bai da hankali bata taso ba to bai da hankali duk bai da wanda yaka zagi sai manzon Allah mu ma bamu da hankali an taba annabi don haka duk irin mu bai da hankali bamu da an sakai ku kashe shi kuma ba shi da duk wanda ya taba manzon Allah ku kashe shi bai da hukunci ko belle ya bai taba manzon Allah bai da hukunci illa kisa musulmi in ya zagi manzon Allah ko ya ce ya tuba wannan tuba ta tsakani ne da Allah amma dai sai mun kashe shi bai da hankali ya sanya ta ya sau waya bai da hankali ya sanya sau data bai da hankali ya sanya buɗe shahin Facebook bai da hankali ya san da an kayo mai caya goge don mahaukaci ka waɗanga abubuwa da kun gane ku kashe shi an sa kai ku kashe shi kun ba shi ɗaya ba kwata manzo Allah ku kashe shi babu wani hukunci ga zagin manzo Allah illa kisa in ka tubu wannan tsakaninka da Allah can in ya ga dama ya ga amma dai muna an ce mu kashe ka kwata ba manzo Allah ku kashe shi kada ku tsaya faɗa ma hukuma a kashe ɗai in ce ba an ce ba ɗaukar doka a hannu to ci ko to an ce ya laifi ga hannu yawwa haji babu wani hukunci ba wani tawili da wani zai da ka zagi manzo Allah hukuncin kisa ko limamin Makka ya zagi manzo Allah hukunci ne kisa balle wadan iskan banza don haka ku yi tsayin ku nan tarbiyyar nan da Shehu Dan Hodo yayi muku mu alhamdulillah kakanninmu mujahiduna ne kuma jihadin yana nan cikin zukatanmu in kana son ka san mujahiduna muke taba addini ha gani taba addini don haka ga babu wani kuma babu compromise is uncompromising taba manzo Allah kisa ne a ní jẹ́ kẹ́ dàlú a dẹ̀ ní jẹ́ kẹ́ dáràn yẹn pẹ̀yẹ́rin kalẹ̀ sínú ìlú yìí lórúkọ ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni gbogbo ọ̀nà ló fi jẹ́sìn àlàáfíà gbogbo ọ̀nà ló fi jẹ́sìn àlàáfíà àlàáfíà ó ní kó wú ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ní kó fi bá relate kó tó kan ẹ̀sìn kó tó kan ìran jaiyatul akhlaqiyya al-mutlaqa
tó bá ń wá ìwà káàkiri ìwà ọlá, ìwà bá ti bá Ọlọ́run lò, ìwà bá ti bá ẹ̀dá Ọlọ́run lò, ìwà bá ti bá àwọn ẹranko lò. Islam ni Islam pàtàkì ẹ̀mí wọn lọ́dọ̀ Islam tayọ báwọn ẹni yìí ṣe ń pa àwọn èèyàn. Allahu Akbar. tá a máa fi tì sára Islam. Allahu Akbar. Islam pàtàkì ẹ̀mí púpọ̀. Islam ó pàtàkì ẹ̀mí. Islam pàtàkì ẹ̀mí púpọ̀. Islam ó pàtàkì ẹ̀mí púpọ̀. Tá a bá ń wọ ẹ̀sìn wo ló jẹ́ pé tá a bá ti ń sìn á darí lọ sọ́dọ̀ Ọlọ́run, á lè béèyàn lò, á bẹ ẹranko lò. Ẹ̀sìn Islam nìkan ẹranko lò, ẹ̀sìn Islam nìkan ni. Àkọ́kọ́ unity àwa ń lọ tẹ̀lé fíkú fatawa àwọn fatawa kan táyé kọ̀yìn sí abẹni tí ò mọ báyé ti rí. Fatawa àwọn làwọn ń lò. Gbogbo fatawa ni pààyàn ẹni tí ò níyàwó gbélé yóò bímọ kò lè mọ iye ẹ̀mí. Allahu Akbar. Àti pẹ̀lú mi ò lè jọ́ lójú. Allahu Akbar. Ẹ̀tọ́ arígbó ní jàgídíjàgan ni ẹ̀wọ̀n nílé ní ẹ̀wọ̀n ní lọ́la. Kí lẹ mọ̀ kí ni fatawa tí ó máa ṣe? Ẹ̀rọ akọ́kọ̀lọpọ̀ fatawa rẹ̀ inú ilé ẹ̀wọ̀n ló ti kọ́. Ṣé ẹ̀ máa ń gbé psychological problem wà fún? Ẹ̀yà kan wà. Ọpọlọ rẹ̀ ò ṣẹ́tù. Kò lè ṣẹ́tù. Àwọn jọ́ọ̀jì wà ní. Àwọn adájọ́ wa ni wọ́n wà níjókòó yìí. Tádájọ́ bá fẹ́ lọ kóòtù lọ dájọ́ tó ń pẹ̀lú ìyàwó rẹ̀ bá ní pọ́blẹ́mù nínú ilé kó tó lọ. Èyí tí ó dáa fún adájọ́ bẹ́ńjọ́ náà kò gbọ́dọ̀ dájọ́ torí pé ìfìhálù mi yóò lápá lára adájọ́ rẹ̀ tó fẹ́ dání. Allahu Akbar. Àbí mo parọ́ my lord. Ilé gbọ́dọ̀ tútù. Psychological effect tí ó ní lára ẹ̀. Kódà òun nínú àwọn àfáà oníṣẹ̀ríà Hayyakumullah. ni wọ́n fi wí pé kóbìnrin má dájọ́, kóbìnrin má jẹ́ adájọ́ nítorí pé obìnrin tó bá fẹ́ yọnu tẹ́ pátápátá ni. Tí ó bá sì ìbínú sódì ni. So tó bá wà lórí ìbínú kó wá jókòó sórí àga ẹjọ́ sẹ́mẹ̀ẹ́dẹ́ ìdákùdá ní ọ̀dà. Ìbínú ni ó reflect nínú ẹjọ́ tó fẹ́ dá. Kì í ṣe pé wọ́n sọ pé obìnrin ò pé débi tó lè dájọ́ rárá. Àwọn nǹkan tí wọ́n wò lára obìnrin nìyẹn tí wọ́n fi pé ẹ má gbé síbi kọ̀dọ̀ o. So tí fàtúwà àfáà kan àbá fàtàwà ẹ̀ tó bá lọ lára ẹgbẹ́ ẹni tó bá ṣe ọ̀fẹ́ kírun ọ̀wá dàníyàn sókè. So ẹni tí ò bá ṣe dàníyàn sókè ní ẹ̀pá. Torí kò dàníyàn sókè àbí kò sínú fàtàwà wọn. Àwọn ànú fàtàwà Ibn Taymiyyah irú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀. Ṣé àwọn nǹkan tá a fẹ́ sọ́ọ̀là nẹ́bì ni tọ́lọ́run rán fàtàwà fàtiwá tiẹ̀ ní nǹkan tó rònú ni ó lè mú ó lè júlẹ̀ kò sí níbẹ̀ èyí èyí sì ṣèbú ìgbé àwọn tó ń bú tó ń tèmi àwọn tó ó ti wà lára ẹ̀ là ń sọ yìí. Ogun wọn ti lọ sọ́dọ̀ Ọlọ́run lórí ilé sọ pé kémi ṣe tèmi èmi ò ní ṣèṣekúṣe. Èmi ò ní ṣèṣekúṣe. Bàbá mi ò ní mímọ̀ tó Ibn Taymiyyah ìmọ̀ bàbá mi ó wà Mu'tadi. Ló fi sínú ẹjọ́ kan tí ó dá tí ó sọ pé ẹ máa jà àbí kó sọ pé ẹ máa pààyàn. So mìsáájú rẹ̀ wà mutawassit wọ Mu'tadi. Moderate ideology. Moderate ni gbogbo ìṣesí gbogbo nǹkan kódà tó fi débi kíkọ nǹkan. Radiyallahu anhu. Radiyallahu ta'ala anhu. Tó fi débi wá sí bí bàbá ń bá yẹn jà òótọ́ tó wà lára ẹ̀ bàbá ò ní má sọ. Radiyallahu anhu.
bàbá ó sọ